Yorùbá bọ̀ wọ́n ní gbogbo ẹni tó ṣòwò kọ́ ní jèrè, gbogbo ẹni tó jèrè kọ́ ní àlùbáríkà, bẹ́ẹ̀ gbogbo ẹni tó sì ní àlùbáríkà kọ́ ní àlùbáríkà ń bá dalẹ̀. Àdúrà tiwa lórí ètò ojú ọjà ni pé kí gbogbo ká ṣòwò ká jèrè ká ní àlùbáríkà kí àlùbáríkà kó sì bá wa dalẹ̀. Dókítà Ọláyímíká Babs Atabatubu the Great abẹ́rẹ́ orin lórúkọ tèmi. Ètò ojú ọjà rèé tá a ti ń ṣe àfihàn gbogbo tẹ́ ń ṣe ilé iṣẹ́ yín kí gbogbo aráyé kó lè rí tẹ́ ń ṣe ilé iṣẹ́ yín àti pé kí ajé kó máa bẹ̀rẹ̀ sí ní gbogbo àyín jẹ lóní wàrà. Lórí ètò tòní mo ní àlejò ńlá pàtàkì, arẹwà ọmọbìnrin tí wọ́n mọ̀ ti fún tẹ̀dọ̀ nípa ká máa báni dáná yálà tara ẹni fún ti àpèjọ kéékèèké tàbí àpèjọ ńlá. Ta ni mò ń sọ̀rọ̀ nípa àwọn náà ní arábìnrin Tósìn Oyèwọlé táwọn olólùfẹ́ wọn ń pè wọ́n ní Ṣèkódù màmá. Ṣèkódù ẹ mọ̀ káàbọ̀ sórí ètò ojú ọjà. Ẹ ṣé atọ́kùn. Ṣe dáadáa. Dáadáa la bá ọ. Ṣọ́kọ̀ ò jẹ́po. Rárá sà, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé tójú tó gúnrégé ni kí n ti bẹ̀rẹ̀ ni àbí taṣọ tí ń tanná? Ó ṣẹ̀ wá yé mi ní ìsìn pé ẹwà àti ìmúra dáradára ó ní ṣe pẹ̀lú òwò téèyàn bá ń ṣe. Bẹ́ẹ̀ ni sà. Ẹ já wá wò báyìí. Báwo gangan lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tó fi di pé ó di ìtẹ́wọ́gbà lójú àwọn èèyàn tó ń pè Ṣèkódù màmá lọ́tún Ṣèkódù màmá lósì tó wá di ìtẹ́wọ́gbà lójú gbogbo àwọn èèyàn? Bó lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yìí? Ẹ ṣé àdúpẹ́. Orúkọ tèmi ni Olúwatósìn Oyèwọlé tí àwọn olólùfẹ́ mi àti àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí ní Ṣèkódù màmá. Ọwọ́ àǹtí mi tó jẹ́ olópò ni mo ti kọ́ iṣẹ́ yìí torí ní láti kékeré tí mo ti wà lọ́dọ̀ wọn, àwọn ló fi mí lé iṣẹ́ yìí, ló fi ojú mi sí orí iṣẹ́ yìí. Bá ṣe jọ ń ṣe lọ ṣe bọ̀ tó máa lọ ń dáná kékeré tó ń ṣe patí ńlá tó ń dáná, so ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ ní díẹ̀. Gbogbo àti àwọn school náà tá máa ń dáná lọ dáná bọ̀. Lẹ́yìn náà gbà tí mo ṣe tán tí mo kàwé tí mo ṣe àgùnbánirọ̀ tí ò dẹ̀ síṣẹ́, mo kàn wá lẹ́jọ́ yẹn náà ni o, mo kàn wá kitchen. Ọ̀rẹ́ mi kan wá ní àwọn máa mọ ẹ̀gúsí special ń sè. Mo wá ní òkè, mo wá ń sè fún ara tèmi kí n dẹ̀ roast mo sì kí n jẹun kí n fi pàrọ̀ lọ́rẹ́. Láyé tí fún ara yín nìkan ṣá. Bẹ́ẹ̀ ni. Bí mo dẹ̀ ṣe wá ń sè, mo bá send ẹ̀, mo bá tún fi sórí status mi o. Àwọn ọ̀rẹ́ mi kan béèrè pé Tósìn èwo tó ń sè yìí ó dà pé àwọn nífẹ̀ẹ́ sí o, àwọn ní family meeting kan òun dẹ̀ lè ráyè dáná pé ṣé mo lè bá òun sè. Mo ní kó ojú ọbẹ̀ kó múyán ni o, bọ́wọ́ bá ṣe rí lọ́bẹ̀ ṣe ń dùn. Bówó bá ṣe tó náà ló ń mú. Bẹ́ẹ̀ ni. Ẹ máa láìkì owó. Kò ṣe pé mi láìkì owó, ọ̀rọ̀ Nàìjíríà yìí náà ni gbogbo ohun tá à ń tà gbogbo ẹ̀ ló ti wọ́n, ṣùgbọ́n tá a bá fẹ́ sè ọbẹ̀ kó dùn kéèyàn jẹ́ kọ́kàn ẹ̀ balẹ̀ kó jẹ́ tó kó lọ sùn ni. Bẹ́ẹ̀ ni. So bí mo ṣáà ṣe sọ fún pé eye báyìí ni o, tó bá yẹ pé irú eléyìí tí mò ń sè yìí ló fẹ́ sè, bí eré bí àwàdà ló bá sẹ́ndì owó sí mi. Mo bá sè. Mo bá lọ deliver ẹ̀ fún wọn. Bí mo ṣe deliver ẹ̀ fún wọn, àwọn tó jẹ́ lọ́tún tó jẹ́ lósì, wọ́n wá béèrè lọ́wọ́ pé ìyàwó eléyìí tún yàtọ̀ sí ìtẹ́ máa ń sè fún wa, caterer wo lẹ gbé fún? Òun bá lòun ṣe o, òun ráyè ṣe oúnjẹ. Tósìn Ṣèkódù màmá ni o. Bẹ́ẹ̀ ló dẹ̀ ti mọ bó ṣe ń lọ ní school torí mo jẹ́ ẹni tó kàwé lẹ́yìn ìgbà tí mo ṣe àgùnbánirọ̀. Tí ó dẹ̀ ṣiṣẹ́ tí mo dẹ̀ máa ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ lórí ká máa dáná yìí náà ni. Bó ṣe tún sọ fún mi pé ṣé mo lè bá wọn ṣe fried rice, ṣé mo lè bá wọn ṣe jollof rice, báwọn ní picnic kan. Ẹ tún ní picnic, kò sí wàhálà ń gbà yẹn. Èló ló ti bá dé? Bó bá ṣe tó ni, bí àpéjọpọ̀ èèyàn bá ṣe rí náà la ṣe máa mọ èyí tá a máa gbà. Mo dẹ̀ tún bá wọn ṣe àwọn iṣẹ́ àhọ́dà lọ họ́dà bọ̀ họ́dà bọ̀. Bí eré mo ṣáà ń ṣe wẹ́rẹ́ àwọn kan náà tún rí wọ́n tún họ́dà. Bọ́ọ̀rẹ́ mi ṣe pè mí ní eléyìí tó dẹ̀ study geology tó dẹ̀ tí ì ríṣẹ́ ṣe, ó dẹ̀ máa fi eléyìí ṣe bí àǹtí ẹ̀gan náà caterer náà ni wọ́n, kí wá ìwọ náà dẹ̀ ti ṣe tipẹ́. Tí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn o. Òun ni mo ṣe ní kí n wá sójú ọjà báyìí. Orí ètò ojú ọjà níbi tí gbogbo ọjà ti ń ta wàrà. Kí polówó ara bí ẹ̀yin oníbàárà mi nílé lóko ẹ jọ̀ọ́ o, à ń sí ọbẹ̀ ẹ máa sáré wàràwàrà, discount dẹ̀ wà. Fún àwọn tó bá wá. Ẹ jẹ́ wá wò níbi tẹ́ bàdé báyìí pé èèyàn fẹ́ ṣe patí ńlá, patí kéékèèké, get together family whatever, tán bá pè yín ó ṣọ̀ fún wọn tó bá ti jẹ́ tó ń jẹ. Bẹ́ẹ̀ni, tó bá tiẹ̀ ti jẹ́ tó ń jẹ kò dẹ̀ sí kan tá a kì í sè. Bẹ́ẹ̀ni, àti ọbẹ̀ Ìgbò àti ọbẹ̀ Yorùbá. Ṣé àwọn ọbẹ̀ Ìgbò bíi ofe òwèrì, bàǹgà, èdìkàíkan, ọ̀gbọ̀nà, kò sí ìtafẹ́fẹ́ bitter leaf soup. Tó bá dẹ̀ jẹ́ ti Yorùbá náà ni ṣé ewédú àti gbẹ̀gìrì ni.
ṣé ẹ̀fọ́ rírò ni ṣé ẹ̀fọ́ ẹlẹ́gùúsí ni kò sí ṣé lásìpọ̀ ni kò sí ìṣe bá fẹ́ bẹ́ẹ̀ ni. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ojú ọjọ́ ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu arábìnrin Tósìn Oyèwọlé ṣe kó dùn màmá. ẹ jẹ́ wá wò báyìí tí àwọn onípatí kan tó fẹ́ ṣe patí wọ́n ń wò yín lé báyìí tó bá wá fẹ́ mọ ibo lán lè béèrè yín sí gangan. ẹ ṣe àtọkùn ilé ni ọ́fíìsì wa wà lọ́wọ́ báyìí kitchen wa ni ọ́fíìsì wa wà environment tó dẹ̀ mọ́ tó dẹ̀ gbòòrò gidi ni a ti ń ṣe oúnjẹ. ẹ jẹ́ ń béèrè ilé ìkó torí pé à ń ká ètò ìlàbalẹ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ tí èmi ká ní pé mo jẹ́ ọ̀gá ilé iṣẹ́ kan tó yẹ pé ọ̀sán ọjọ́ kan ó kò wù mí kí n jẹ yán ìjẹ̀ṣàlẹ̀ mi rè tí yán ń wù mí jẹ mo sì wò pé ìsì tí ìdílé yóò fẹ́ tó wa lẹ́nu torí àmọ́ ó wù mí jẹ lọ́sàn-án ẹ jọ ṣáà lè kàn sí yín tí yóò sì dé wá bá mi lọ́fíìsì ní gbígbóná tàbí èyíkéyìí oúnjẹ. kò síbi tọ́wọ́ ọlọ́jà wa ò dé ní gbogbo ìpínlẹ̀ Èkó yìí kò síbi tẹ́ wá sí sáà ní débẹ̀. tá dẹ̀ máa gbóná tó dẹ̀ máa gbóná fẹ́lifẹ́li. ẹ jọ torí olówó ti ń gbé wọn nú nọ́mbà wo náà máa pè é sí ẹ bá ń fi pẹ̀lẹ́kùtù pé nọ́mbà yẹn kán lè jàǹfààní ẹ̀. nọ́mbà tẹ́ lè pè wá sí 07033523680 ẹ jẹ́ n tún pè fáwọn olólùfẹ́ wa. díẹ̀ kí wọ́n bá ń ṣe ẹ mọ́ sáré. yes sir 07033523680 ní nọ́mbà tó máa pẹ̀yìn sí. ọ̀rẹ́ tí gbọ́ lẹ́nu ẹni tọ́nà ọba mi fi rán ẹ wo tá a bá sọ ń pa ká kọrin ká ṣètò ká ṣe sinimá ìtọ́nà ọba mi fi rán èmi nù tẹ́bá ní adáná ká tẹ̀bà kókó pọ̀ mbẹ́ má jẹ́ àtàrà wájẹ́. ṣé kó dùn màmá Tósìn Oyèwọlé fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ pè nọ́mbà tí ń lọ lójú amóhùnmáwòrán òun náà ni kẹ́ pè wọ́n sí. àǹfààní tún wá wà fún gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀yin náà fẹ́ ṣe àfihàn ọjà yín ohun tẹ́yin náà ṣe ń lé iṣẹ́ yín tẹ́ bá fẹ́ ká bá yín ṣe special package irú eléyìí sórí gbogbo social media tó yẹ pé ó máa wà lórí péèjì yín á wà lórí péèjì wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó yẹ pé àwọn ayá bẹ̀rẹ̀ sí ń ṣíà wọ́n á bẹ̀rẹ̀ sí ní mọ iṣẹ́ yín á bẹ̀rẹ̀ sí ní gbòòrò wọ́n á bẹ̀rẹ̀ sí ní ọ̀dà iṣẹ́ wọ́n á bẹ̀rẹ̀ fún product yín lọ́tún lọ́sì àbá yín ṣe tá a bá tí wàá fẹ́ àkànṣe tá a máa ṣe fún tó yẹ pé yóò lọ lórí amóhùnmáwòrán tó bá wù yín Orísun tẹlifíṣàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí wa 08067203937 08067203937 ẹ lè bá mi sọ̀rọ̀ lórí àwọn social media platforms mi Ọláyímíká Babs ní lórí Facebook tàbí Àtàbàtúbú abẹ́rẹ́ orin lórí Facebook lórí Twitter mi Àtàbàtúbú mo ní kí ẹ fi bá mi sọ̀rọ̀ lágbára Ọlọ́run àjẹyìn tá bá pè yín jọ mi ìṣe máa wá wá. bẹ́ẹ̀ ni àjẹyìn tá ti mọ̀ pé tá a bá ti gbé ọjà wa sí orí ètò yín orí ọjà bẹ́ẹ̀ ni wàràwàrà ní tà. tó àrìnrìn jù báyìí lọ fún tọ̀sẹ̀ títí lọ́jọ́ mi ìta tuntun wọn pàdé ire o.